ẹ̀yin tèmi tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ lélẹ̀ lọ wo past videos mi kó lè mọ irú nǹkan tí mo ń sọ ní àléfà yìí. Ọkùnrin bí wọ́n bá ṣe first wife ẹ bẹ́ẹ̀ ni wọ́n á ṣe treat ẹ. Bí o bá ṣe first wife ẹ bẹ́ẹ̀ ni wọ́n á ṣe treat ẹ. Tó bá pọ́n first wife ẹ lé, wà á rí pé nínú ọ̀dẹ̀ rẹ, láàárín family ẹ, ní agboolé yín, ní surroundings yín, nílùú yín, wọ́n á pọ́n ìwọ lé bẹ́ẹ̀. First wife ẹ, ìwọ lo lórí ilé o, àmọ́ first wife ẹ, òun ló yẹ kó jẹ́ igbákejì ẹ. Tó bá síbẹ̀, òun ló yẹ kó múlé dání. Tí first wife ẹ bá jẹ́ a respected woman ní àdúgbò, wà á rí pé respect yẹn, wọ́n máa fún ọkọ nínú respect yẹn. Báwo la ṣe wá fún ìyàwó ní first wife ní respect? Ó ní pé o lè ṣe gbogbo nǹkan tóbìnrin fẹ́ tán. Bẹ́ẹ̀ jẹ́ kó máa mọ̀, jẹ́ káwọn yòókù máa mọ̀ pé yes, ìyálé ilé lélẹ̀, ẹ má disrespect ẹ. Tẹ́ bá ti disrespect ìyálé ilé mi, ẹ ti disrespect mi. Tó bá fẹ́ràn rẹ̀, wà á nífẹ̀ẹ́ ìyàwó ilé rẹ̀ number one. Tó bá fẹ́ràn rẹ̀, tó bá fẹ́ kí inú ilé rẹ̀ dúró ṣinṣin, tó láti ní kí o maintain pé kí wọ́n fún first wife ní respect. Tí ìwọ bá fẹ́ lu àlùyọ, tí o bá fẹ́ ní ilé ẹ̀mí kẹ́mí, fún first wife ní maximum respect. Kí àwọn tó wà nínú ilé yẹn kí wọ́n lè bá respect first wife ẹ. Tí inú first wife ẹ bá dùn, inú ìwọ náà dùn nìyẹn. Wà á mọ bọ́ sínú ilé, wà á mọ dé bá inú atmosphere tó wà okay. Tí ó bá jẹ́ kí everybody mọ̀ pé first wife mi lélẹ̀ yìí o, ẹ má disrespect ẹ. Ìwọ tó bá fẹ́ràn mi, wà á respect first wife mi. Jẹ́ kí wọ́n máa gbé first wife yẹn lọ́kàn pé yes, baálé mi kò kọ́yàn mi kéré, and at the same time, nítorí first wife tó bá misuse ẹ, wà á jẹ́ kó máa understand pé ó fún ní respect yẹn. Nítorí pé kíni, kí ilé ọlá má bàa di ahoro. Respect tó wá fún yẹn, kó náà wá maintain ẹ. Kó mọ́ wùwà rádaràda, kó carry everybody along. Already there's nothing she can do. Wọ́n ti already fẹ́ ìyàwó lé. Jẹ́ kó mọ́ understand pé ìyàwó tó fẹ́ lé kìí ṣe pé ó love ẹ less. Kìí ṣe pé wàá kọ́yàn rẹ̀ kéré. Kìí ṣe pé wàá fohùn rẹ̀ dùn. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo kà kalẹ̀ yìí, ó ní ọ̀pọ̀lọpọ̀ yín máa ń ṣe. Ẹ máa ń tẹjú first wife yín mọ́lẹ̀. Ìwọ tó bá ti tẹjú first wife ẹ mọ́lẹ̀, ó ti tẹnu ilé ọ̀dẹ̀ rẹ mọ́lẹ̀ nìyẹn. Ó ti tẹnu ilé ọ̀dẹ̀ rẹ mọ́lẹ̀. Wọ́n ò ní respect ẹ. Because ìwọ tó bá tẹjú first wife ẹ mọ́lẹ̀, first wife ẹ máa disrespect ẹ lójú gbogbo èèyàn. Ìyẹn náà máa mú kí àwọn ìyàwó mìíràn náà máa disrespect ẹ. Ìyẹn tí wọ́n máa mú káwọn ọmọ rẹ máa disrespect ẹ dáadáa. Yes, there is a way wàá fi treat first wife ẹ tó máa disrespect ẹ níwájú àwọn ọmọ, tó jẹ́ pé àwọn ọmọ náà máa wá padà wá disrespect ẹ. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Òun ló máa ń jẹ́ kí àwọn ọkùnrin míì kí wọ́n run into depression. Tó bá fẹ́ control ìyàwó rẹ alákọ̀ọ́kọ́, tó bá fẹ́ control gbogbo ilé rẹ, orí ìyàwó rẹ ni wàá ti bẹ̀rẹ̀. Kì í ṣe pé hatred, pẹ̀lú ìfẹ́. Tó bá fẹ́ banú ilé rẹ jẹ́, ìwàsí yẹn náà ni wàá wù pẹ̀lú first wife ẹ, tí gbogbo ẹ̀ ó dẹ̀ bàjẹ́ lójú ẹ̀mí rẹ báyìí, tí gbogbo sì máa bàjẹ́. First wife, ipò ní téèyàn kan kò lè gbà lọ́wọ́ ẹ̀. Ìyálé ilé là ń pè. Ìyálé ilé με capacity, bí olórin Hausa kan ti sọ. Ìyálé ilé oní quality, ìyálé ilé oní integrity, ìyálé ilé tó pọ̀ tẹ̀lé kó tán. Ìyálé ilé, òun ni lẹ́yìn ẹ̀, òun tún ní ṣùgbọ́n bánkásá. Òun ni igbákejì ẹ̀, tó bá sílé, òun ló máa oversee things. Ìyálé ilé yẹn ni wọ́n wá sọ di gbàkólẹ̀ fún àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé. Ìwọ ò mọ̀ pé lójú ẹ̀mí rẹ gbogbo ẹ̀ máa run down. It's never too late. Ọ̀rọ̀ kékeré ni mo sọ. It's never too late to change o. Tó bá jẹ́ wípé o ti ń control ní nǹkan tí mo sọ against láti sin, o lè ṣàtúnṣe. O lè ṣàtúnṣe. Like control lé yẹn, ó ti bọ́, o rí control mọ́. Ó wá padà wá lọ sí factory setting, padà lọ sórí ìyálé ilé yẹn. Ìyálé ilé tó wà lọ́dẹ̀ rẹ ni o. Yìí sọ pé ètò ti jáde síta tó wà lọ́dẹ̀ rẹ. Padà sí setting fatting. Ẹ pe family meeting. Jẹ́ kó understand. I'm telling you, àwọn ọkọ mi ló sọ ìyálé ilé mi di àjẹ́ pẹ̀lú ìwà burúkú. Ẹ lọ ṣàtúnṣe. Tó bá mú ìyálé ilé rẹ dáadáa, ká ní ìyẹn dàgbà ọlọ́jọ́ dé, ìwọ wá tètè wá lọ síwájú àwọn ìyàwó.
ilé yẹn ò lè di ahoro, ilé yẹn ò ní tù. Tí ọmọ sọ pé ilé ọlá dahoro, kò ní jẹ́ portion tiẹ̀. Tó bá jẹ́ possible kí òkú kó wẹ̀yìn wò ni, wàá wẹ̀yìn, wàá rí bí wọ́n ṣe bẹ́ẹ̀ handle ilé yẹn dáadáa. Nítorí pé kíni ìwọ ṣe the needful, ó fi àpọ́nlé fún yẹn tó yẹ kó fi àpọ́nlé fún. Báwo ni wàá ṣe mọ̀ wò tí second wife kó máa tẹjú ìyálé mọ́lẹ̀? Orí wa ò ní gbàbọ̀dé o. Orí ẹ̀yin tẹ́ ń wo mi náà ò ní gbàbọ̀dé o. So ẹ lọ check ẹ̀. Mo ní man kan, ìyálé ibi tó fẹ́ fún ìyálé rẹ̀ ní respect, tó fẹ́ kí wọ́n máa respect ẹ̀, ó níyàwó bíi 3. Kíní ìbínú pé ọkọ mi ló fẹ́ ìyàwó mi, ó ń gun obìnrin yẹn fẹ́ misbehave. Ṣó yé yín? Láti wá calm ẹ̀, ó sọ ìyálé yẹn di banker. Ó sọ di banker, ó bá ti lówó, á ní bá mi tọ́jú ẹ̀. Mo mọ̀ pé wọ́n ní ìyálé ilé, bá mi tọ́jú ẹ̀. Mo wà ńbẹ̀ o, mi ò sí ńbẹ̀ o, má jẹ́ kí ilé yìí bàjẹ́. Mo fi àmánà sí ẹ lọ́wọ́, má jẹ́ kó bàjẹ́. Like obìnrin yẹn mú ṣinṣin ni, ó mú ṣinṣin. At the end of the day, ọlọ́jọ́ dé, àmọ́ inú ilé yẹn ò dàrú. The woman became èèyàn tó oversee everything. Check yourself. Is that how your own is gonna be? Torí mo rí fídíò kan ní online. Like àwọn èèyàn ìsọkúsọ ni wọ́n sọ, allegedly, mi ò mọ̀. Mo rí bí ìyálé àti ìyàwó bí wọ́n ṣe ń fara wọn, tí wọ́n ṣe ń fara wọn. It was disgusting. Ó wà disgusting. Bí ẹni yẹn ṣe jẹ́ elderly tó ní community, ó show pé kò really control. Ẹ fi àwọn obìnrin yìí sí position wọn tó yẹ kí wọ́n wà. And you will enjoy your life, even your life after. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. Bye for now.